ọ̀gẹ̀dẹ̀ plantain but èyí tí ò pọ́n ọ̀gẹ̀dẹ̀ plantain tí ò pọ́n dúdú ẹ gẹ́ẹ̀tì ẹ bá mi gẹ́ẹ̀tì àparí iṣu ẹ ti rí iṣu ẹ bá mi gẹ́ẹ̀tì àparí ẹ̀gẹ́ jíjẹ yẹn àparí ẹ̀ náà ẹ fi sí ẹ bá mi gẹ́ẹ̀tì kànáfùrù lọ́pọ̀lọpọ̀ ẹ fi sí ẹ bá mi gẹ́ẹ̀tì ìkarahun ìgbín 9 ẹ kó lé lórí ẹ wá bá mi da àbèrè púpọ̀ lé lórí pẹ̀lú orógbó lọ́pọ̀lọpọ̀ àti ẹja òjìjí gbígbẹ ẹyọ kan electric fish ẹyọ kan gbogbo àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú oko ẹṣin yẹn wọ́n ń ta léléwé ọmọ má sọ pé ó le jù wọ́n ń ta quantity tó bá rí kò bá jẹ sáìsì báyìí lórí kò bá jẹ odidi lórí kọ́kọ́ fi nǹkan gún oko ẹṣin yẹn kó lọ kó kúná kó wá kó pọ̀ mọ́ oko ẹṣin ọ̀gẹ̀dẹ̀ plantain dúdú kan then àparí iṣu àparí iṣu ẹ̀gẹ́ náà then ìkarahun ìgbín 9 kànáfùrù lọ́pọ̀lọpọ̀ abèrè púpọ̀ orógbó púpọ̀ ẹja òjìjí gbígbẹ ẹyọ kan wá kó sí wá gún gbogbo kíní ìwọ̀n ìpapọ̀ tó bá ti gún papọ̀ sọ́ di powder tó bá jẹ́ èyí tó wà tuntun bẹ̀ sásíbòjì kó gbẹ kó wá sọ́ di èlùbọ́ kó gbé síbì kan iṣẹ́ wo ló ń ṣiṣẹ́ fún màá ṣàlàyé fún ẹ àmọ́ ṣọ́wọ́ kó tó ṣiṣẹ́ fi fídíò yìí ránṣẹ́ tó bá dẹ̀ ṣiṣẹ́ ìtọ́nà nǹkan tó bá lágbára àbí kó tó ṣe kó fi sákàtà àwọn aláìní account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní àti fún lọ síwájú ẹ̀sìn àti fún mọ́sálásí tá ń kọ́ lọ́wọ́ tá fẹ́ máa kọ́ àti fáwọn opó account number ní fáwọn ọmọ aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization iṣẹ́ wo ni ẹ̀kọ́ tí mo kọ́ wa ń ṣe ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́ wàá máa fi mu ẹ̀kọ́ gbígbóná àbí kó máa fomi gbígbóná lò ó ń ṣiṣẹ́ ìdákọ́lẹ̀ ó ń ṣiṣẹ́ alẹ́ ó ń ṣiṣẹ́ aróbòsá ó ń ṣiṣẹ́ tó ń bá mú nǹkan ọmọkùnrin èèyàn ó tún wá ń ṣiṣẹ́ fún àwọn tó máa ń ní diabetics máa ń pa nǹkan ọmọkùnrin diabetics yẹn bó ṣe ń pa nǹkan ọmọkùnrin yẹn tó bá rírú ètò yìí lò kò ní affect nǹkan ọmọkùnrin yẹn á dẹ̀ máa lo ṣúgà yẹn wà á dẹ̀ máa gbéná wọlé dáadáa so ẹ fi fídíò ìránṣẹ́ wà very important especially fún àwọn tó ní diabetics àbáwọn tó ń mú nǹkan ọmọkùnrin wọn àtúnwọ́n láwọn package tá máa ń ṣe fún àwọn èèyàn kí ló àwọn package wo ni ẹni tó bá mú nǹkan ọmọkùnrin a ní full package tá máa ń ṣe fún bí sínú láì tààlà wọn ò jùlẹ̀ tí wọ́n perform dáadáa a dẹ̀ ní package tá ń ṣe fún ẹni tó ń wojú ọlọ́run ọba fọmọ bí sínú láì tààlà ẹni tó bá fẹ́ ṣàbẹ̀ àmọ́ yóò wo nǹkan jẹ tá bá ṣe package yẹn fún pẹ̀lú ògo ọlọ́run àfinú ṣoyún àfẹ́yìn gbọmọpọ̀ a ní package tá ń ṣe fún ẹni tó bá ní diabetics bí sínú láì tààlà ṣúgà máa kúrò nínú system ẹ̀ a dẹ̀ láwọn product lóríṣiríṣi kódà ẹni táyé ń dà láàmú tí àwọn èèyàn tí ó ní ìjákulẹ̀ oúnjẹ olójoro ó ní ìbálòpọ̀ ojú oorun ó ń forí kókó aláǹtakùn ìlọsíwájú òdeba àwọn àlànípa òdà wà tó legit àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China ní Arab country ní Asia continent tí mo gba doctor tí mo gba professor lé lórí lójú ọ̀nà egbòogi àtòjú ọ̀nà spiritual iṣẹ́ tí mo bá ń lé ni tí bàbá mi fi lé mi lọ́wọ́ bó dẹ̀ kẹ́kọ̀ọ́ káàkiri Nàìjíríà káàkiri Áfíríkà wa a fi ṣe ìyanràn látúnṣàkú àǹfúṣàkú wa alámùbímọ́ ní ntakọ́ àpérà wa ní nǹkan Ọlọ́run ọba ní nǹkan àmọ́ àwọn jẹ́ kẹ́ ẹ mọ̀ pé right way lẹ́wà yín customers wa a wà níbẹ̀ jùlẹ́kí ní Màdàgbáyún Lẹ́kọ̀ọ́ Lagos State láwà báyìí bí sílẹ̀ láì tààlà gbogbo ẹni tó bá fẹ́ rí wa ẹ yọjú sí wa ẹ WhatsApp wa àbí kẹ́ pè wá sórí nọ́mbà yìí +234 810 913 1425 lẹ́ẹ̀kan sẹ́ WhatsApp wa àbí kẹ́ pè wá lórí +234 810 913 1425 innal izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run bá lónìí ẹ wà àwọn product wa gba láàbù kọjá adẹ̀ láwọn spẹ́yà tá a máa ń ṣe ètò àwẹ̀ wà tó legit ètò sàárà wà tó legit àwọn àlálùpà òdà wà tí kì í ṣe ẹ̀yọ́nú ayé tí kì í ṣe ẹ̀bẹ̀ àgbà kì í ṣe mùlẹ̀ àgbà bí sínú láì tààlà ò bẹ́ anybody tọ́rọ́ làwọn ọba ló ń control gbogbo ayé adẹ̀lẹ́ ètò òwòsàn wà ẹ̀wọ́ ọ̀lẹ̀ wọn àní ikú nìkan ni kò lè wò ó wà effective gidi ẹ láti ní ọ̀lẹ̀ wọn alẹ́ ẹ ti rí ẹ láti ní miracle leaf sí wa àwọn ọkùnrin tó pé kò lè perform dáadáa tí weak erection quick ejaculation low sperm count ẹni ẹgẹ́ ti transformer wa memory booster ní fọmọdé àti fún àgbàlagbà fẹ́ tó ń gbàgbé nǹkan bulldozer ní fẹ́ tó ní blockage tube àbí tó ní fibroid ẹ̀dẹ̀ get miracle leaf ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mísẹ́mi láfi preserve senna leaf tọ́ra náà bí titi wọ̀ ní sọ̀rọ̀ ìfẹ́nu láyé àǹtíkọ́ nílẹ̀ awà gbogbo nǹkan táwọn mọ̀ọ́mọ̀ bá sọ Ọlọ́run ọba ló sọ fún bí sí ní láì tààlà àwọn òkè ń fìtọ̀ fọ̀gbẹ́ èyíkéyìí both natural and spiritual problem ẹ contact Sheikh Afagba International Limited under Global Dahiratu Dhikrlahi Islamic Organization àwa Nàìjíríà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe request fún wa pé ká máa bọ̀ wá Nàìjíríà àtẹ̀tí Nàìjíríà báyìí àwa Nàìjíríà ẹ gbìyànjú ẹ visit wa ẹ dẹ̀ pé wa à ń gbàgbọ́ gbogbo ẹ̀yin tẹ́sán mẹ́sẹ̀gì à ń reply yín díẹ̀díẹ̀ prayer pọ̀ ní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wọ́n ń gbìyànjú láti rí wa ni àdẹ̀ntọ́ àti sọ́ọ̀tì everybody so ẹ má mú ọrí tẹ́ bá send message we are going to reply you àwọn òkè ń fi èèyàn ṣe fáàrí bẹ́ẹ̀ ni èèyàn tó ń ṣe nǹkan tá à ń ṣe yìí wọ́n pọ̀ láyé kẹ́ tó ṣùzì wa so aláàtí jẹ́ kẹ́ wà happy àdúrà yín á gbà o ẹ rí bá ti ṣe ẹ̀rọ náà gbé
ìgbà ẹ̀ ní rí dààmú bí sínú láì tààlà la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ìbẹ̀júlẹ̀ kí la wà ní má dàgbáyún òkè ògùn má dàgbáyún ẹ wọ́sọ̀pù wa lẹ́yìn tó bá fẹ́ rí wa fún èké nínú ìpèníjà àìsàn káìsàn ni àbí pé bóyá ó ní spiritual problem ni inna li zata lillahi jami'a gbogbo agbára ọlọ́run bá lóní má sálámù wẹ́lá lè kọ́ yìí.